kábíyèsí Déjì ti ìlú Àkúrẹ́ wọ́n ní gbogbo ìgbà làwọn máa ṣe àpọ́nlé kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀, àwọn sì máa bu iyì ẹ̀yẹ tó bá yẹ fún kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, torí pé kò díyàn kò rújú pé bàbá ni kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ jẹ́ sí Déjì tìlú Àkúrẹ́, àtàwọn ọ̀rọ̀ míì tí wọ́n fi gba àwọn ọba aládé tí wọ́n wà níkàlẹ̀ tí wọ́n fi gbà wọ́n níyànjú. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí kábíyèsí Déjì tìlú Àkúrẹ́ sọ yìí ló ti wá ń fa wuyewuye àti ìwòye èrò láti ọ̀dọ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká mú wá fún yín kájọ wò kájọ gbọ́. Lára àwọn tí wọ́n fi èrò àti ìwòye tí wọ́n sọwọ́ sí wa láti rí Mr. Ògúnbíyì Dámiláre. Àwọn ní òótọ́ ni bàbá Déjì ti ìlú Àkúrẹ́ sọ ọ́, nítorí pé Ilé Ifẹ̀ ní orísun àwọn ọmọ káàárọ̀ oòjíire